Billy, sit down. Ilé sure, okay. Yes, more pass. Ọmọbìnrin tí mo rí pẹ̀lú ẹ. Oh, Jessica. Jessica lórúkọ ẹ. Bẹ́ẹ̀ni sir. Okay. Kí ló ń fẹ́? Ṣé ọmọ tẹ́ wò yẹn? Graduate ni. O kò ríṣẹ́. Mo dẹ̀ mọ lérè àwa. Ọmọ tí ó dà ní. She's a very decent girl. And àti ijó yìí ló ti máa ń bá mi sọ̀rọ̀ pé kí n bóun wáṣẹ́. Mi dẹ̀ explain fún pé èmi ò wà well connected bẹ́ẹ̀ but ibi tá ti ń ṣiṣẹ́ ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ yìí Ọlọ́run gbà fún wa ń bẹ̀ but àwa ní vacant post kọ̀ọ̀kan at the moment àtìgbà tá yẹn ti ń sọ yẹn náà ni mo ti sọ fún pé ọ̀gá mi nice gan wọ́n déédéé lé àwọn èèyàn off bẹ́ẹ̀ yẹn mo mú wá sọ fún pé èmi àtọ̀gá mi ní relationship brother to brother relationship máa try láti bá yín sọ̀rọ̀ pé bóyá lè bá mi wá nǹkan kan fún kókò tí ẹ máa rébi lọ kó máa rí nǹkan kan máa fi jẹun for the meantime ni nítorí ẹ ló ṣe wá sá. Délé tí àwọn olóṣèlú bá ní no vacancy ẹnìyàn ń ṣe olóṣèlú tó bá jẹ́ olóṣèlú kó jẹ́ èèyàn 200 vacancy máa wà. ọ̀rọ̀ ni sá. Ó túmọ̀ sí pé tí mo bá fẹ́ kí vacancy wà nílé iṣẹ́ tí wọ́n rò pé kò sáyé vacancy máa wà instantly for her tó bá ti lè ṣe nǹkan tí mo fẹ́ àyè á wà fún. Kò sí nǹkan tọ́mọ èèyàn lè ṣe o kò sí iṣẹ́ ẹni iṣẹ́ báyìí ló lè ṣe because ó decent gan ó dẹ̀ wà diligent sá. Ẹni iṣẹ́ ló lè ṣe. Délé ṣé ó máa fẹ́ mi? Sá. Ṣé ó máa fẹ́ mi? Àbí ṣe rómìnì kankan pẹ̀lú mi tí mo serious pẹ̀lú ni? I don't have that time. And mo dẹ̀ ṣe rọ́mọ yẹn mo kàn like you know ààrẹ balẹ̀ orí bọ́tọ̀ ní tẹríba ó kí mi dáadáa. Okay sir ó ní respect lóòótọ́. Àbọ̀n fẹ́. No sir. Tó pariwo náà yẹn jù. No mo fẹ́ kẹ́ mọ̀ pé mi fẹ́ ní sir. Ó fẹ́. Ẹ̀ tó bá fẹ́ then present ẹ fún náà kó fẹ́ mi kó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. In fact ó lè dìgbà kejì mi. Ọ́fíìsì náà bẹ̀ mi ò kàn curate ẹ̀. Okay sir. Tóró ẹ kí nígbàkejì wàhálà yẹn pọ̀ obìnrin ni mo dẹ̀ fẹ́ kó jẹ́ kálọ́kùnrin ni ìwọ ni automatically ó ti ṣiṣẹ́ yẹn dé level yẹn níbi but obìnrin ni mo fẹ́ màá dẹ̀ tún ṣe promotion kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ náà ti serve mi tó mo tó fẹ́ gbé ẹ sókè sí ṣó ti yẹ ìdánwò pé ròyìn á lè wà bẹ́ẹ̀ àbí kí ló rò. Kò sí problem sir máa bá sọ́ọ̀sì sí sir. Wàá padà wá kó bẹ̀rẹ̀ iṣẹ́. Àkàndé láì kọ́ ọmọ yẹn bákan ṣá. Jessica. Báwo. Mo ti bọ́ ọ̀gá mi sọ̀rọ̀ yẹn. Ó dẹ̀ máa pọ̀ sí. Ló wá ṣe. As a matter of fact kò tiẹ̀ ti pọ̀ sí. Ṣùgbọ́n ètò wa pọ̀ mi ọwọ́ ẹ̀ ló kù sí. Jessica ṣó lè fẹ́ ọ̀gá mi. Fẹ́ ọ̀gá yín. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí ó wúwo ó dẹ̀ máa rí bákan lára ṣùgbọ́n Jessica mo mọ̀ bó ti try ó kàwé iṣẹ́ yìí náà ní nǹkan tó ń wá ṣùgbọ́n tó bá fọ́gà mi gbogbo ọ̀rọ̀ iṣẹ́ yẹn ìyẹn tẹ̀ tí kọ́kọ́ dópin náà for the meantime ní ẹ kó tó di pé wọn náà máa fi ríṣẹ́ mi. Kì í fẹ́ ọ̀gá yín. Just sure each time tí mi àti ẹ bá ti ṣetán báyìí iṣẹ́ inú mi máa ń dùn I don't know why mo máa ń feel so fulfilled. Ó yàtọ̀ gan and mo fẹ́ fi àsìkò ìsọfún ẹ pé sórí àwọn tọ́jú àlọ́ wọ́n ní pé obìnrin tí a bá ní àjọṣepọ̀ tó ń sọ nǹkan tó máa bí ló ń bí yẹn sórí wọ nǹkan tó máa bí sáyé mi mo ti rìn
ẹnu ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní báyìí jáde mo rí pé iléeṣẹ́ mi lọ síwájú sí bó ṣe bẹ̀rẹ̀ sí ní bá mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé o mú that magical touch wa everything tó ń touch o kàn bẹ̀rẹ̀ sí ní dá sí and I do not want that to stop. Therefore, Jessica, if I could sọ́kàn that relationship o máa kúrò ní just dating. Mo fẹ́ fẹ́ bí ìyàwó. Are you serious? Yes, I'm serious. I love you so much. Oh, thank you, darling. Oh. I love you. Joe, ma change your word. Oh, Jesse. Darling, you know what? I do not want you to joke with this. I love you so much. Darling. My change. Alright. And what? If you have a bunch of the way. Oh. I'm tired. Oh, I want more. Here I see Oliver twist. I want more. Please. Oh, I love you. Magnusio. Yes, sir. Gbogbo àwọn ilé lọ́rọ̀ mi sí ọ. Àpọ́nlé ò sí fọ́ba tó ń bẹ tí ò lólórí. Àwọn mọ̀lẹ́bí wa rán mi sí ọ wọ́n ní kí n ṣàlàyé fún pé lọ wá ìyàwó tó dáa fẹ́ káwọn orí báyìí bí bẹ́ẹ̀ kọ́ ẹnìkan náà ọ̀dẹ́dẹ́ bíi máa o torí àwọn ọmọ máa bú wọ́n máa rò pé torí pé à ń gbowó lọ́ọ̀rẹ́ inú ìjà advice ẹni tó dáa ní tó jẹ́ kí n wá lónìí nù. Àwọn máa wọn kátà wò kí n dọ́dọ̀ wọn láì dọ́dọ̀ wọn pàápàá. Ẹ ṣé gan sà. Ẹ ṣé ẹ pẹ́ fún wa sà. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan àtẹ̀yìn àti gbogbo mọ̀lẹ́bí pátá inú mi dẹ̀ ń dùn gan torí wọ́n lẹ́yìn tá a bá fẹ́ rí òun la fẹ́ rí kò sí jọ́dá jíta rí yàn sà. Ṣé rí ẹ̀yin náà lè máa sọ pé tó bá ti tó àsìkò àti ṣe tìbí a ṣe síta ó ti tásìkò ìbàdàn Ayọ̀dà fún ọ. lágbára Ọlọ́run máa fún yín ní àwùjọ pé ẹ̀yin kan máa rí inú yín máa dùn. Oríṣiríṣi ọmọ ni mo ti pàdé o ṣùgbọ́n èmi náà fẹ́ mọ ọmọ kan tẹ́ pé ara ẹ̀ gbọ́ ìyàwó àbúrò mi inú mi dùn mi kàn fẹ́ fẹ́yàwó pàpà ńlá gi ṣe ti ẹyin sà ó ti wá tásìkò yẹn ẹ kàn á fún mi ní sùúrù tíntínní sí kẹ̀lẹ́ wàá bá mi jẹ́wẹ̀ mú ìyàwó. Mo mọ̀ pé obìnrin gidi lọ́fẹ̀ẹ́ àmọ́ wàá gbọ́ tó bá yìí tèrè tó bá sọ ọkọ̀lá rẹ̀ lórí mo fẹ́ kó o mọ́lẹ́jì ọkọ̀lá rẹ̀ bẹ́ẹ̀. Kí ló ṣe ọkọ̀lá ẹ má sọ yẹn fún mi nǹkan ọkọ̀lá ọmọ gidi lọ́kọ̀lá ọ̀nkú bá lè ṣẹ́yìn ọkọ̀lá ni. Àwọn kan máa ń sọ pé àwọn kan lẹ́ẹ̀kẹ́ mi tóbi wọ́n ní ìlàmì náà rúbí ọ̀wàrà òjò wọ́n ní kò jẹun fáìn kẹ́yìn ọkùnrin wọn máa sọ pé báyà obìnrin tó bá kọlà fáìn lórí èmi rẹ̀. irọ́ ni ẹ fáìn. Madam, ẹ dìde. Madam, Yes, sir. you are 4 months pregnant. Okay, sir. So, kẹ́ máa fún antinata ní bíbá. Ṣé ti gbọ́ ma? Okay. Everyone in reception. All right, take care. Ìwọ ìlọni. Ọ̀gá mi ò tí ì lọ ní. Ó ń lo wifi àbí. Kò rí bẹ́ẹ̀ ọ̀gá píríńtà ìlú ti jẹ́ kí n pẹ́ báyìí. Òun ló mú IV wá pé kí n fún yín pé kẹ́ fún ọ̀gá pátápátá pé kọ́ wò bóyá ọkọ̀ rẹ̀ kó tó di pé máa píǹtì ẹ̀ jáde kó tó mú mi dúró látàrí náà nìyẹn tí ń parí mọ́. Kò sí wàhálà tí wọ́n bá ṣe tán wọ́n lè máa lọ. Ó jẹ́ ká máa lọ. Ọkùndélé kí lẹ̀ fi pamọ́ fún mi. Kí mi fi kọ́kọ́ pamọ́. Ẹ jẹ́ ẹ wo. Àná pé Ọ̀gá pẹ̀lú ẹrù mi fẹ́ ṣe wẹ́dì. Lájẹ́ kó bóyá èmi sẹ́yìn
bá pọ̀ obìnrin lè yóò sá fún lu ẹ̀ bá pẹ̀ tọ̀hún yóò sá fún yàn láì jẹ́ pé bóyá mo yàgbé ara wọn lẹ́nìkan sì ti lo bẹ́ẹ̀dì ayé bẹ́ẹ̀dì gan ti já dànù. tó bá tètè kó yá mo yàgbé ara. gbódómì wọ́n ni mò ń pè ọ sì wọlé ọ sì wọlú lẹ̀ báwọn. aláyé wo ọgbẹ́ ló ti rẹ̀ mí nà á jẹ́ pé látàwọn mo ti ṣiṣẹ́ ó ti rẹ̀ mí. ó ti rẹ̀ ọ́ dákun gbódómì sọmọ pé àwọn Yorùbá wọ́n sọ pé tí ọ̀rẹ́ méjì bá wà tí kan bá ń gbádùn ó yẹ káwọn méjèèjì jọmọ gbádùn ni tí kan náà bá ń jìyà ó yẹ káwọn méjèèjì jọmọ jìyà ni ìwọ náà máa wò kò sóbìnrin tí mo kò báyìí wọ́n mọ̀ sá fún mi ni ìwọ sì rè alákọ̀ọ́kọ́ wa ọlọ́wì ìkejì wa ọlọ́wì ìkẹta wa ìwọ nìkan ti ṣe tírísọ̀mù lẹ́nu èmi ò sì tí ì rí nǹkan kan jẹ sọmọ pé ká ní àyè sì gbọ́ ni àwọn ti fẹ́ lóto bí ọ ti fẹ́ lóto dọ́sí nìkan. ó máa dùn mí gan Ọlọ́run ó máa dùn mí gan ó já rárá Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n kọ́ rojú ẹ̀ yìí yóò tó wà olùfẹ́ ìkàjọ máa gbé mo rí ẹbí pákó ni. pákó kọ̀ ọ́ parun ni. àmúgbà tí wọ́n padà wọ́n wò ṣe sí ẹ̀ pẹ̀lú tó tún sọ́ọ̀sì Ọlọ́run bọ̀tá gidi ni ẹ o. èmi ẹ ṣe bọ̀tá kankan tó bá fẹ́ sọ ní kò sọ. ọgbẹ́ni bọ̀tá ni ẹ o kò fojú jọ pákó ni bọ̀tá gidi ni ẹ jọba bìrù ṣé wọ́n rí mi ìṣó ní mímẹ́rin tó hàn sí mi pákéjì lọ rí. gbódómì nígbà tí wọ́n mọ̀ pé àwọn chemistry wọ́n ń ta pákéjì látijọ́ ṣé bóyá kó sọ fún mi kẹ́mi náà lọ sí chemistry kí n lọ ra pákéjì o. mo ní pákéjì oní chemistry ta ọgbẹ́ni wa jáde ẹni o bẹ́ẹ̀ mi ṣe rí mi ráyà tí máa tóòsì o ohun ló ti tán ìkí mi lẹ́bàá àwọn sọ tó fẹ́ gbọ́ àmọ́ tó ṣàǹgò tí bá ti mú dé báyìí fi kọ̀ wọ́n yá sùn bọ́ pátá ó bọ́ pátá jábra ó jábra ìdí ẹ̀kú sọ́wọ́ mi òfúlẹ́lẹ́yẹ mo gbégbá fún o. láì ṣe sínú pẹ̀lá. òfúlẹ́lẹ́yẹ ní kò yẹ sínú pẹ̀lá. òfúlẹ́lẹ́yẹ. bẹ́ẹ̀ni. láì sọ wọ́ọ́dán ọ sì mọ̀ pé yóò sì mọ̀ jẹ́ bẹ́ẹ̀. àmọ́ gbọ́dọ̀ mi nǹkan tí wọ́n náà ṣe ò dáa o ìwọ máa rúwo bàbá òfò lẹ́nu àṣàbù yóò òfò lẹ́nu kinní kan láti jọ yìí ọ sì sọ fún mi wọ́n nìkan sì ń darun mọ́ra. ó bèèrè lọ́nà àwọn tó bá gbé lọ́mìn máa fún ẹ̀ nítorí ẹ̀rọ pé kí n sọ bẹ́ẹ̀ ni màá sọ àwọn tó ti bèrè kọ́kọ́ mi rè sọ. sórí ìgbà tí máa bèèrè lọ́wọ́ rẹ̀ ní abájọ náà musa wo náà yìí pé fine fine ṣe bí ọmọ ló wá ń sọ yìí ìwọ tí gbogbo ètè ló ti gbóná tán yìí tọ́ dàbí gé ọ̀pọ̀ tọ́ yìí èmi jà ló pé bóyá torí pé àwọn ọmọbìnrin rò pé ńgbà tí wọ́n gbọ́ tí náìsì ń kọ ṣé wọ́n ní gbódómì ká máa lọ rò pé wọ́n ní gbódómì tí náìsì ń sọ náà ṣe ń tẹ̀lé ọ ni. zero náìsì kẹ ẹni ọmọ náìsì mo ń gbádà kó mọ mi nìbọn kò tí mọ mi bọ tó bá rí mi á mọ̀ pé mi níjọ́ tó bá máa rí mi kò yẹ gbódómì ló ń kí o. sọwárí wọn ní ìjọ tá a bá rí ibi báyìí níbí wọlé já máa lọ. alábẹ́ kálá gan o jẹ́jẹ́ ẹ̀jẹ̀ ń nú ẹ̀ ló ti kú òun àbẹ́ wò mo ṣiṣẹ́ láti àárọ̀ tí ilé fi ṣúgbọ́n tó ní kí n lọ sódò òfòlò ẹnu ẹyẹ ó yẹ kó gbé mi lọ ni ọgbọ̀n kan tí mo lè ṣe fún ẹ ní pé màsáàjì àyàmí lálẹ́ tó bá yẹ dàárọ̀ ọ̀la màá mú ẹ lọ ojú báyẹn lọ bàbá mi fa ẹsẹ̀ mi bá mi fa ọgbẹ́ bàbá ẹ̀ àwọn oró mi gan. ṣé wọ́n sọ fún ọ pé ṣiṣẹ́ ní gym office ní àdúgbò gbódómì mo dáná mọ olórí burúkú ṣe sùn bí pẹ́pẹ́yẹ kò sí wàhálà ṣé ọ̀dọ̀ òfò lẹ́nu ẹyẹ sáà ní kíní ẹ̀ tá a ti gba kíní wa ilé ọ̀la bí ṣe jòkó tílé ọ̀la ó fi mọ́ rí tílé ọ̀la ó fi mọ́ musa sọ náà àkọ́kọ́ fi ọ̀nà ẹ̀kẹ́jì fi ẹ̀kẹta ọbẹ̀ ló máa lo dọ́sìn nìkan jọ mi wọ́n ní tẹ̀yàn bá da tọ́ pọ́ mílìkì wọ́n ní lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí ní lọ́tò dá mi padà ìwọ́ ti lo mẹ́ta gbogbo mẹ́gábáìtì náà lọ́ ti lo tán. sir with due respect sir ọ̀pọ̀ kan ló wá sí omu sample wedding invitation wa ó ní pé ó fẹ́ kẹ́ go through ẹgbẹ́ kò sí mistake àwọn tó ṣe final place sir this is a mix up kò ṣe ojú Jessica ló wà bẹ́ẹ̀ sir bí ìwọ ẹni yìí. picture tó yẹ kó àmì náà ló wà mí. kò lè jẹ́ ìyàwó yín kí lè fẹ́ kó jẹ́ Faith Jessica kí lè fẹ́ kó ṣẹlẹ̀ sóhun. ìyàwó mi wo ló kẹ́ ìyàwó mi wo ló sọ̀rọ̀ dúró kí ló ṣẹlẹ̀ náà délé sọ fún mi kí ló ṣẹlẹ̀ iṣẹ́ òun gangan ló ń ṣe iléeṣẹ́ ìdán ṣé tiẹ̀ ni láti máa bá mi tọ́jú ìgbésí ayé mi. délé ṣé èrè mi sọ ẹ tí wọ́n máa fẹ́ fún ẹ sọ òun ń sìn yìí torí pé mo lè ti gbà kí wájú ẹ̀jọ̀ máa ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò ìyẹn ti wá ní pé kò máa dictate fún ìgbésí ayé mi. ògbé báyìí wá ń sọ kí ni tiẹ̀ pẹ̀lú ẹ̀ kí ni tiẹ̀ ẹni tí mo fẹ́ fẹ́ lè ṣe bẹ́ẹ̀ tí mo fẹ́ fẹ́ lè kó wà bẹ́ẹ̀ mo date Jessica fine
wọ́n jẹ́ ìtẹ̀yàn ó yàtọ̀ sí pé kéèyàn propose pé mo fẹ́ fẹ́ ẹ bí ìyàwó ṣé nígbà tí mo ní kó bá mi bá Jessica sọ̀rọ̀ ṣé mo ní kó bá mi sọ fún pé mo fẹ́ fẹ́ bí ìyàwó ni mo ní mo lè fẹ́ Jessica bí ìyàwó ṣẹ́gun ní ẹni àbáwúsá mo lè fẹ́ Jessica bí ìyàwó coat mo fẹ́ fẹ́ Jessica bí ìyàwó yàtọ̀ mi ò sọ pé mo fẹ́ fẹ́ mo lè fẹ́ ni ó túmọ̀ sí pé tí ò bá wọ́ọ̀kì mọ́ mo máa terminate kò dẹ̀ work àjẹ́ èmi ni máa gbẹ́rù Jessica yìí sínú ilé. ẹ sà ọmọ Jessica ti lóyún fún yín ó ti lóyún fún yín sà. ó ṣe kí ni. ó lóyún sà. oyún akó wọn jọ àbí oyún ẹlẹ́yọ kan ṣoṣo. ok kò lè yẹ ṣé orí ìdí tí mi ò fi lè fẹ́ Jessica níyàwó ó máa mọ̀ ń sìn máa jẹ́ kó mọ̀. Day you go become minister. Maybe one day you go become ritualist. And maybe one day you go become aristo. Or maybe one day you go become a robust. DJMoremusic.com. We hustle every day. We don't tell when we don't dey pray. Anything where them like them say, we go make them like Dangote. We dey hustle every day. We don't tell when we don't dey pray. Anything where them like them say, we go make them like Dangote. One day I want to make it. Ọ̀skáàbù àbí kí ló ń porúkọ wọn nǹkan tó ń ṣe lálẹ́ nìyẹn ó yẹ kẹ́ kú sọ pé fẹ́ kú lọ sí àlẹ́kẹ́ lọ raṣẹ́ wò káwọn pa aṣẹ́ ó lẹ́gbọ́n mi lọ fowó rà lálẹ́ ẹ lè fẹ́ Jessica o ẹ lè fẹ́ láíláí lójú ẹ̀mí kò lè máa fẹ́ Jessica it's not possible. ẹgbọ́n mi ẹjọ́ tó lọ ẹ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yẹn inú fi máa bí mi love ń wo ẹ fẹ́ lọ́wọ́ aláṣẹ́wó ẹ jẹ́ pa love ti tẹ́gbẹ́ kan ẹ lè fẹ́ Jessica o you can't marry her you can't ẹgbọ́n mi ẹ lè fẹ́ mi ní gbà lẹ́mi tó kọ́ mo mọ̀ ṣẹ́ tí Jessica ń ṣe màá gbà kọ́tọ̀ pẹ́ gbọ́ mi o aṣẹ́wó lè lọ fẹ́ sílé o ó dé àdéhùn àwọn kọ̀ọ̀kan máa ṣe kíní kan lórí social media it is not done bọ̀dá mi ẹ lè fẹ́ you can't mi ní gbà o ẹ lè fẹ́ Jessica ẹ̀gbọ́n mi o ìyá wa choice mi. jọ ṣé ọmọ alẹ́ yẹn lèmi máa gbé sínú ilé tèmi gẹ́gẹ́ bí ìyàwó. mo ṣọ́ rí pé kọ́nà ọmọ yẹn tó bá bí wá sílé ayé kọ́nà ẹ̀ máa tó bẹ́ẹ̀ jọ ọmọ yẹn kọ̀mà sí ẹ̀gbẹ́ kan ọmọ yẹn pa lórí díẹ̀ ọmọ yẹn kú pámì kan adúgbò bì kan torí pé oyún akó wọn jọ ló máa jẹ́ kò lè jẹ́ oyún ẹ̀yọ́ nìkan I do not want such a wife I am so sorry and Dele inú mi ò ní dùn kó jẹ́ pé ọ̀rọ̀ Jessica ló máa break relationship tó wà láàrin mi àti ẹ̀ please kí Jessica tó dé oníbàṣẹ ṣe and now Jessica ti lọ jẹ́ ká tó continue henceforth please do not come to this office and discuss Jessica anymore okay. Yes, sir. Jacob. Yes, sir. Thank you, have a good day. Yes, sir. Yes, sir. You are Mr. Jessica what? Jessica this, Jessica that. Go and get her Jessica list now. arábìnrin ẹ jọ̀ọ́ ta lẹ́yìn o mi ì mọ̀ yín rí o. èmi ni Jessica èmi ni mo bí àròlé fún ọkọ ẹ. ìwọ ló bímọ ọkùnrin fún ọkọ mi jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ sọ̀rọ̀ bóyá o fẹ́ àbòkọ ọkọ mi ò ní gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ṣó ti bá kó o wábi tó máa gbé ọmọ àlẹ́ kó o wábi tó máa gbé lọ. jẹ́ kí n wá sọ fún ẹ ìkòkò ò ní gba omi kó gbẹ̀yìn nínú ilé yìí màá rí i pé ọkọ ẹ ó gba ọmọ lọ́wọ́ mi. kò lè gbá ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. ó máa gba dandan ni. kò lè gbá ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. àló máa gba dandan ni. irú aláwọ̀ nílé láì. mo gbà mí kẹ́ kí ni mo ṣe fárábìnrin tó wá ń fìbọn lé mi lójú oorun tó fẹ́ pa mí báyìí. a ṣèdájọ́ ìgbéyàwó sọ́nà wọn ni wàhálà létò ìta bá wá ṣègbéyàwó ohun tó ń kọ́. ní pé Badmus kì í ṣàlàyé fún mi. ọ̀gá tó lẹ́yìn ọ̀gá rárá ìwọ ló dẹ̀ ń ṣe yán bí ọ̀kà. lóòótọ́ mi lè ní kó má má rè kó tó má rè látijọ́ ń bọ̀ ìgbà tó dẹ̀ wá má rè tán yẹn lóòótọ́ mi lè fẹ́ ìgbà tó dẹ̀ wá má rè tán yẹn ni kó wá sá fún mi náà ó mọ̀ mí náà
kò yẹ kó fi mí ṣeré ká ló jìnnà sí mi ní àbà níbo lobìnrin ohun tí ń bọ̀ ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́. Mo Jeremiah ṣé ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan sórí gbogbo yẹn ó ti lọ àmọ́ kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi báyìí èmi ìfẹ́ kóbìnrin kan kó gbọ́kàn mọ́ mi lọ́wọ́ sórí bí mo ṣe wà mo ti ready láti cooperate pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tó bá ti fẹ́ báyìí ó ní máa ṣe fẹ́ gbogbo ẹ̀ máa fi tẹ́ lọ́rùn ó yá kí ló fẹ́ kí n ṣe. kò sí wàhálà tó bá ti mọ̀ pé iṣẹ́ wà lẹ́ ló tọ́ná mo ṣàwọn iṣẹ́ kan lẹ́nà but mi mọ̀ kó ń bọ̀ but Akíndélé ikú ká má borí ṣó ti yẹ ìkan wà lẹ́ òlé lọ́wọ́ òfò àbà ojú tó ti mọ nírí ni but kí n tó gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ mo àmúnáwọn iṣẹ́ kan tó yẹ pé irọ́ but a máa wọlé lọ Àlàkẹ́mi o. kí ló ṣẹlẹ̀ náà ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ Ọlọ́run tó ń ṣe ṣó yẹ kó tún máa ṣe gbogbo ilé mọ́. ó ti pẹ́ Àlàkẹ́mi ọ̀wọ́ Àlàkẹ́mi ó ti pẹ́ ìjà wọlé máa wọlé sí wàhálà alẹ́ ní mú sọ̀gá mú kíkàn ìjà wọlé iṣẹ́ wà bẹ́ẹ̀. ọkùnrin Ọlọ́run ṣé o ẹgbẹ́ tẹ́ mo ní kí n. ẹ má ti lọ sìn wọ́n kì í nà fún wọn lọ́wọ́ tí wọ́n bá ṣe tán ẹ máa lọ rí wọn. gbàdúró ìbú mi kú. ẹ ṣe gan ẹ ṣe. olóòwò àtòfin bàbá. dodo bàbá tó mú mi wá báyìí sọ́ọ̀sì rò pé bàbá ilé ìnógun orí fífọ́ débi pé nǹkan tí mo bá wá yóò sí. o atato yẹn ọdún atato wò yẹn ológun. ojú gbogbo tẹ̀sán mò ń bọ̀. ẹ má bínú. ó fò lẹ́nu ẹyẹ. bàbá ló ń ké sí. ó fò lẹ́nu ẹyẹ. bàbá ló ń ké sí. bàbá ọmọ òsì òní ṣọ́kù. àmì àṣẹ ìfà wù ọ. àṣẹ àṣẹ. gbogbo tẹ̀sán pátá ni mò ń gbọ́. ìwọ ògbẹ́rì mi jẹ́. òun ló mè mí. òun ló mè mí. nítorí pé wo wà sọ́dọ̀ mi rí ni ló ti rí ẹ. òun rè o oògùn abẹnú gọ̀ǹgọ̀ atakere iyọ̀ dùn. ẹ dákun bàbá ẹ fi ọ̀rọ̀ atalẹ̀ ńgbà tí ìyẹ̀pá fẹ́ jẹ pọ̀ mọ́ àbá fẹ́ jẹ àsọtẹ́dì ẹran kí bàbá mú kíní àmúdó wa òrùka náà mú wa láì jẹ́ pé bóyá mo fẹ́ lọ fọ fósì obìnrin o. ṣé mo ti gbọ́. ìdí ló kọ jù. àdìmí lẹ o yẹ. kò mọ mi. òkèlè òpé méjì ní gbòòrò. kò mọ mi ó fi mí ṣeré. òkèlè járe òfúlẹ́rẹ́ ló wò yẹn. olóòfẹ́ tó máa fi mú. tọ́jà pé tí wọ́n ti máawọn obìnrin báyìí pé tẹ̀lé mi gbígbà téèyàn kàn fi yóò sì mọ tẹ̀lé mi lọ. ọmọdé rẹ ọmọ ogun ń pè lẹ́fọ̀ọ́ torí o mọ nǹkan tí mo mú wá fún ẹ ni bí bó ṣe wà yìí má fi di arúgbó mú o tó o bá fi di arúgbó mú arúgbó máa tẹ̀lé ẹ káàkiri. láì sọkọ arúgbó èmi náà ní fẹ́ jẹ kókó arúgbó. ẹni tó fẹ́ lò fún tọkùn ẹ lò fún gangan òun ni kò lò fún. àmọ́ ó lóhùn o. sótú lóhùn. ó lóhùn wàá máa sọ pé panumọ́ àbò kì í bá bo wíjọ́ panumọ́ àbàfẹ́ kì í bá bàfẹ́ fọ́hùn ojú pakàn jẹ́ nìyẹn mú báyìí ó máa tẹ̀lé ẹni. ọ̀fẹ́. ta ló máa gbà nú ẹ̀ lórí. tẹ́wọ́ gbàre tẹ́wọ́ gbàre. ìwọ ló fẹ́ fi gbà. ọwọ́ méjèèjì náà máa fi ń gbọ́ ọmọ. ọwọ́ àlàáfíà rẹ ni kò jẹ́ kí n rí. àlàáfíà ó dà ọwọ́ àlàáfíà rẹ. ojú báyẹn lọ. àwọn ayé ọ̀rá gbẹ̀rì gbẹ̀dúrà. èyí ṣe wá gbé rin mi. kí ni ìṣiyẹ́ tára rẹ ò balẹ̀ kí ló bí ìyá ọ̀kẹ́rẹ́. ìyá ọ̀kẹ́rẹ́ náà ló bí nígbà tí èso ló ń gbò ní òbí ṣé ìyá ọ̀kẹ́rẹ́ máa ń yàlè ni ìyá ọ̀kẹ́rẹ́ náà ni. ìyá ọ̀kẹ́rẹ́ kọ́ iye ijó ló bí. dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. èmi mọ̀ pé dánwò kan tún jẹ́ràn kó kan jẹ́ dánwò. dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. kò sí wàhálà wọ́n ti ní dánwò rẹ o. àmọ́ lẹ́ẹ̀kan ẹ sọ pé ó láwọn. gbàgbé ó láwọn kàtẹ́sán kan ó ti yẹ. kàtẹ́sán kan náà pé o kàtẹ́sán kọ́ o bẹ̀rẹ̀ o kàtẹ́sán kọ́ o ẹ dákun kí lẹ pé àwọn ohun tẹ ní àápèsè jàre. panumọ́ àbò kì í bábo wíjọ́. panumọ́ àbò kò gbọdọ̀ bábo wíjọ́ gba tí ò ya wèrè kò nínú nífẹ̀ẹ́ bá wíjọ́. panumọ́ àbàfẹ́ kì í bá bàfẹ́ fọ́hùn. panumọ́ ìbàfò kì í bá bàfò fọ́hùn. ìbàfò kọ mo wé ní. o ṣe kú pé n kòròdú. èmi ọmọ gbọ́dọ̀ ló tó bá mo tún lè lo panumọ́ ẹ̀gbá náà. o ṣe pé panumọ́ Mushin. panumọ́ àbò kì í bábo wíjọ́. ẹ̀wọ̀n mú yẹn. panumọ́ àbò kì í bábo wíjọ́.
panu máa bàfẹ́ kí bábà fẹ́ fọ́hùn. panu máa bàfẹ́ kí bábà fẹ́ fọ́hùn. panu máa bò kí bábà òun jọ. lórí pẹ́ẹ́fẹ́ fún mi lọ́fọ̀ ẹ mọ̀ yọ̀ mí létí. ó ti yé yín ó ti yé. ẹ wo bí. abiru wàhálà wo lè lè ba ìbọn lọ báwo mo yẹ fẹ́ introduce level sí ẹni tí nǹkan ṣe báyìí kí ni mo kóra mi sí. I and my colleagues are here regarding the letter we sent to the other guy. Loan to granting every 3 months the man service according to the agreement. And Odeti to Odun Council 30 Sunlat Odeti forfeit agreement here. And I'm sorry to say, Mr. Adipegba, I on board this Lorian Roy. Odeti dim a fit we pay and that's some way. Within a month. Tell Badek Bagby, I won't contact the collateral. I mean your properties. Ilé iṣẹ́ àti gbogbo àwọn properties in pátápátá. Gbogbo in a bank man gbẹ́sẹ̀lé. And at the more relationship in Pelowa. That's why it's here. She water on bank sheet or as paper. Because I want you to work on it within a month. If not, something else will happen, sir. I should go, Mr. Rinfolami. Thank you so much. More understand the position. Okay. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ mọ̀ pé dídà ló dá òní ọmọdé ẹgbẹ́ ò kì í ṣe lé ọmọ. Èmi náà kì í ṣe bẹ́ẹ̀ sí kò ń ṣègbà àkọ́kọ́ àbí kejì àbí ìkẹta rẹ̀ tí mo máa gba loan ní báńkì tí mi ò dẹ̀ fẹ́ òyìn rí. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan kò lè má rí bẹ́ẹ̀. Recession kò sẹ́ni tí ò bá. Recession náà ló bá lè ṣe. But mo fi dá lójú pé ẹni tó bá fẹsẹ̀ kọ tó ṣubú tí ò bá ti kérora jù á dìde padà á máa rìn lọ. Okay? Ẹ jọ̀ọ́ company máa dìde padà. Ẹ kàn máa bá mi appeal sí àwọn authority yẹn pé kán jọ̀ọ́ kó lè jóṣù kan fún mi bí oṣù méjì. Ọ̀ṣẹ́ lóṣù méjì yẹn mo máa dá gbogbo lóyìn mo máa dá padà pátápátá. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Sir, that is not on us to decide. You are a regular customer. Ó dẹ̀ ti ṣe díẹ̀ tàbí jọ ń ṣòwò pọ̀. 1 month ni wọ́n fún wa níbi iṣẹ́ sir. But 2 months tẹ́yìn sọ yẹn, well, mi ò lè assure yín ni pé wọ́n máa gbà. But a máa padà lọ bá wọn ní office. So kó tó bá ti sọ, a máa get back sí yín sir. Sir, I'm going to try the possible best to us, sir. But please, don't fail us. Thank you so much. And sorry. Thank you. You have to. Thank you. Let's wrap here your signature. Thank you so much. Thank you so much. Thank you so much. Thank you. Bá ṣe máa ṣe nìyẹn. Mo rọra bọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn o. So ṣó yẹ bẹ́ẹ̀. Oya ẹ̀yin méjèèjì ọ̀fẹ́
gbọ́fẹ́ wíyá ẹ tẹ̀lé mi ká lọ. ṣe ìyàwó níbo níbo síbo ṣé o gbádùn ṣá. mo lọ ti rí wèrè tó fi gbogbo ojú ṣe là. dúró panu àbò àbí panu ìbàfò. mo ní ọ̀gá lọ sí ọ̀gá tó lè kò lè ṣiṣẹ́ ni kò lè ṣiṣẹ́ rárá. ṣé wọn tó sọ fún ẹ ṣé wọn ò rí sọ fún ẹ ni. ṣé o crazy náà bó ti já wèrè ni. dúró ná àwọn tó sọ fún ẹ pé kò lọ lò ṣé wọn ò sọ àwọn tó máa lò fún ni. kò lè ṣiṣẹ́ bí. ṣé àwọn wà ní àwọn máa ṣe ni. ọ̀rẹ́ mi àbẹ̀. See this wèrè o na mímí sọkọ yóò ṣàǹfọ olórí burúkú olóṣì ó ṣojú bí ojú bọ́ọ̀lù oníke olórí burúkú síbi sí wàhálà náà ṣé eléyìí ló fẹ́ máa fèmí pa ṣáyó ṣé mo kàn tẹ́mi sí bọ́ọ̀lù ṣá àbí lè ti ya wèrè ni. ó tiẹ̀ lè rí kankan lò bíbẹ̀ kó lè ṣiṣẹ́ fún wa kó lè wọ́ kàrà. wo já lọ jàre ìwọ náà mo sọ fún ẹ fún ìṣẹ̀ṣẹ̀. nítorí ní kí n tó fi lé lọ́tò ní bọ́ ṣe mọ̀ lọ wádìí wò wọ́n jẹ́ kí n mọ̀ pé àjálù tó wà yìí o kì í ṣojú lásán o yóò sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ tá a bá sọ́ra yes wọ́n ní tàbá mójútó wọ́n ní ọ̀tàlẹ́ ìgbẹ́yìn ni ní gbàǹjo pé ọwọ́ àkó wá sóko lọ́dọ̀ wa lábúlé. tí wọ́n sọ nù. ọlọ́mọ ayé fẹ́mi irú ẹ̀ sà. àǹtí ó dùn mí ni pé gbogbo ilé abúlé làwọn àti ti bẹ́ẹ̀ wó tán ojú ti bẹ́ẹ̀ wó tá àríkọ́ níbo ló fẹ́ máa gbé lábúlé. ọmọ bàbá ajíárí ìlò gbọ́dọ̀ tẹ́tí sílẹ̀ torí pé ìgbọ́ràn sàn ju ẹbọ ìtẹ́tí sílẹ̀ sàn ju ọ̀rá àgbò. wọ́n ló bí ọmọ ta ẹ̀jẹ̀ rẹ ọmọ ológun sì ní ti bẹ́ńtà ọ wá gbé ògo náà rí rẹ ó ń gbé dúró nílé kan láì sí pé ọba gba ògo ìwálé ògo ti bí òtó mọ́ o àáfò ògo sẹ̀mí ògo ló ń lò ní àyè kò yé sòdìdí ó ti dáàbọ̀ ó dàbí wà téèyàn ń jẹ yín abọ́ ni o tó ọba gbọmọ wálé yóò burú jù báyìí lọ o kó o pé àárọ̀ àti ọ̀dọ̀fin náà rẹ ibi ọba ti fẹsẹ̀ kọ́ lára obìnrin mo fẹ́ kó o ronú sí kó o lọ ọbẹ̀ kó o lọ gbé ọmọ náà tọ́ba nídìí kí n tẹ̀lé ọ lọ wọ́n bá ọ lọ ọjọ́ bó ṣe jẹ́. ọkùnrin bá lè èmi ò lọ́mọ kankan síta. ṣé bá wa ń kúrọ́ ni ọ lọ́mọ síta ó ní. ẹ̀wọ̀ ẹ̀ má yẹ kí n tán ìdí tí mo fi sọ fún pé mi ò lọ́ọ̀bì kankan nìyẹn mi ò jáde mi ò nígbàgbọ́ ní gbogbo àwọn nǹkan yẹn nígbà ṣé máa lọ́mọ síta mi nímọ̀ pé mo lọ́mọ síta ni àbí ṣé èyí tẹ jẹ́ tèmi ṣé màá máa fọ̀rọ̀ pamọ́ fún yín. ronú sí i dáadáa ọlọ́mọ́ta èmi ń bọ̀ lọ́tọ̀ọ̀la nítorí ọba rò pa ẹ̀ kí n tó padà lọ́sọ̀dọ̀ babaláwo kó o jẹ́ kí n gbọ́. ó ti yẹ mi sá. ó ti yọ ó ti máa ń tó ṣe lé lórí. ó ti yẹ mi sá. mo ń bọ̀ lọ́tọ̀ọ̀la padà nítorí ọba rò lórí ẹ̀kọ́ sọ fún mi. sílẹ̀ mi yọ ọjọ́ rẹ̀. Àlàbí wèrè a ní mo bí àbúrò mi yóò sọ pé ibi tó ń lò pé òun kọsẹ̀ sí tó ń lọ síbẹ̀ oyún wọn náà ti sẹ́ lágbàtí lóyún nígbà tó lóun ọ̀fẹ́ ọmọngbà náà ó rẹ̀ ti sẹ́yún náà èyí já sí pé kò lọ́mọ mi kankan báwo tó ń ṣẹlẹ̀. ṣé wọn á rí ẹ mọ kó di àfẹmọ mi lọ́wọ́ iṣẹ́ tí mo bá lọ́wọ́ àwọn baba ńlá baba tó bí ń lọ́mọ mo jogún sẹ́yìn ni sígbà mo ṣe bèrè lọ́jọ́ náà lọ. mo mọ bàbá ẹ nígbà wèrè lù wọn pàgbà náà mo mọ oyè mi ìtẹ̀jọ́ àsun báyìí. èyí tó bá wà ò tí ì ran o. ẹ yà mọ rántí pé ńgbà tí. o kò kú náà ní ìka ẹpẹ́ tala ilẹ̀ tó máa yà sí. ọmọbìnrin sọ ẹ kí wọn láti rà ẹ. ọ̀rọ̀ tó ń sọ yìí ó sì ń ṣe mí kàyéfì tọ́ba dùn ní ojú àtò béèrè náà ewu gangan ní ti ó wà fi ojú ara rí. mo rẹ̀ wọ́n rí. bọ́ ti bí tó báyìí. níbo ní fojú ara mi ló jẹ́ kí n. ajígbérin kan lọ́mọ Ògún ọ̀rá pàràgbéda wo jẹun olùkọ́tì ẹ̀yọ́sọ́ ìdágìrì gìrì ẹ̀yẹ ìyàmí àwọn àjẹ́ àdífá fún àwọn ìyàmí ọ̀sàdìmọ̀fíà nígbà tí ń tòde ọ̀run bọ̀ wálé ayé láhàn mi ní bàtákẹ́ ló tún fẹ̀ ó ń dà. ọ̀rẹ́ wa mo mọ nǹkan tí mo ń sọ ìwọ náà sùn mọ́ bí kò fojú ara rẹ. jẹ́ ká ní sí ọ lójú ọyá ẹ á mọ̀ wo bí ó rí mi sí. ọmọ wọlé tí ẹ ń ná gbògàdà bíi kòkó yìí tètè ẹ gbé ká má bi gèlè ọmọ olóògùn yìí. ọmọ nǹkan nù. ọmọ ológo rèé. àwọn ọmọ tó bá ti ní etí báyìí ògo wọn máa ń pọ̀ lóòótọ́ o etí ló kó ògo sí inú jẹ́ kété wọn ń nàró báyìí àfi bí atẹ́rọ́sì àmúgbé. wàá gbọ́ o iṣẹ́ kù lówó ẹ láti ṣe o bó yóò fún ọmọbìnrin ọ̀hún lóyún pé olówó pé kó sí oyún ọ̀hún ìyún ọ̀ wá ṣe ọ wà á ní tẹ̀nú dáadáa kó nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí lórí ṣíṣe. ní bẹ́ẹ̀ kọ́ n ó tiẹ̀ mọ́ máa ti ń ṣe
kì í gbọ́rọ̀ wọ́n da ìṣẹ́bù ní agbárí ni torí pé kò lè kó sì bẹ́ mi èmi ò rógbà lọ́wọ́ màmá yìí nísìn wọ́n wà lọ mo bá sì jẹ́ wọ́n jẹ́ kọ́ gbọ́. ẹ̀yin ẹ lọ máa yanjú ẹ̀ wọ́n bá ṣe wá rí ẹ wá fèmí lábọ̀. ẹ wọ́n máa ṣe rí lọ́lọ́run pé tí ẹ̀ kára ẹ̀ ní sá wàhálà ìbọn glory lọ́ka sí ní fíìmù mọ́ láti wọ ọmọ ẹ̀ kan. kàkà kọ́rọ̀ lára ẹ̀ ṣe ní ilé sí ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin gbárùn wọn lọ orí mi rẹ. àyà mi yóò dà fún ọ ò ní sọgbó dànù ò ní sórí gbogbo ẹni ìyá rẹ jóná kéyìn lágbára Ọlọ́run ní tí ń dùn ọ ní òní bá ọ ní jẹ lágbára Ọlọ́run tá a bá rí ẹnìkan tó bá ní kọ́ ọmọ jèrè ọmọ àánú lé wa yìí Ọlọ́run wà burglary proof mi ó ti nẹ́pọn yóò wà gbé lọ́nà fún mi tí bá mi òkèlè tí ń swallow òkèlè kò ní lọ ọlẹ kò ní lọ òkè ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ gan ó sì bẹ̀rù ẹ lọ́pọ̀lọpọ̀ ní ló fẹ́ràn mi sí ọ pé èmi ni kí n wájú sí ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ yìí fún ọ ó rí pé níjẹ́ òní mo wá sílé yín bì nígbà tí ọkọ rẹ fẹjọ́ sùn mí pé nǹkan ti dàrú o tèmi náà sì rí torí àmọ́ rówó gbà lọ́wọ́ ọkọ àwa mọ̀lẹ́bí àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí pé ó ti ní akágọ́ọ̀mù lọ́wọ́ àti fún yàn ní £1 báyìí èyí yóò ṣe àkáǹtì kọjá bó ti yẹ òun náà kọ iṣẹ́ ni ọlọ́mọdé abáṣẹ mọ́lẹ̀ bí ẹgbẹ́ sùn ẹni títí náwó kọ́ máa rówó náà mọ́ èmi ti wá wò pé yọ àfẹ́ tí a wá ló jẹ́ kí n bá jáde sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n fi ní ọmọ ẹ̀ kan bẹ́ńtà n kò sì wò ó tó wò sà tó wò sùn ó ní ọ̀sán ọmọ kan tà bẹ́ẹ̀ kọ́ ló wí. bẹ́ẹ̀ ni èmi náà ti bí ó dẹ̀ lóhùn òbí mọ kankan síbi kan pé òun ti wò sọ́tún òun ti wò sọ́sì òun òbí mọ síbi kankan. èmi bá tán padà lọ́sọ̀dọ̀ babaláwo ọmọ yìí lòun òbí má ta o babaláwo wá wò pé o lè ò ní jágbà kọ́ mọ́ ṣe lójú fìrí ọba tó ifá gbéjanlẹ̀ kẹ́ ẹ̀ gamboro lọ́mọ tá à ń sọ ìyọsí mi lójú fa nígbà tí n ó rí báyìí orí ẹ̀ dàbí síìtì ọ̀kadà ni ọwọ́ létí etí wa gbé kàmá bíi gèlè ọmọ lóku àwọn dádì wa lọ́jọ́ àwọn bàbá wa lábúlé àwọn yàwòrán gbàjà mẹ́fà àwọn gbọ́sọ́rì ni ogun yàwòrán gan wọn ẹ̀ bá báwé wọn stọ́bọ̀ jù àwọn ni ọmọ tí ó bẹ̀ tà ń jọ sọ̀rọ̀ mi ti ọ̀dà pé etí gan lọ́wọ́ fi kó ògo wa ògo tí wọn ló kó lọ etí ni torí nígbà mò ń wo etí ẹ̀ mo àwọn ògo sẹ́ẹ̀tì síbi tí ẹ̀ ní wọ́n sí wọn ní gẹ́gẹ́ bí ilẹ̀kẹ̀ dì. ẹ ṣe gbọ́dọ̀ rẹ̀ ẹ wo tí n bá ní ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ yìí ò ṣe mí ní kàyéfì irọ́ ni mo pa nítorí Badmus kò bá mi sọ fún nǹkan báyìí ti tẹ́lẹ̀ fóun ti bímọ kankan síta. kò sọ́kùnrin tí máa ṣe sí lẹ́ngbòrò ti sọ fún ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ nígbà bá yíwọ́ báyìí náà là máa gbọ́ ṣé Badmus wọn o nígbà wà léwu ọjà wèrè gidi gan o èyí máa kó oríṣi obìnrin máa kó wèrè káàkiri ni níjọ́ kan ló gbóbẹ̀ kan wá bá mi ó di ní lọ́wọ́ ní ilé lọ́wọ́ fẹ́ mu ni ọ̀fẹ́fẹ́ ó di ṣé wọn ọ̀tẹ̀ wèrè mẹ́bàá fún un bó láti má bá sọ̀rọ̀ yẹn tó jẹ́ ó gbé lọ́nu. kò bá mi sọ́ọ̀rì ẹ ló dájú báwo ni ó ṣe fẹ́ gba ọmọ ní ìsìn tí òtún ní máa fọ gbogbo fẹ́ ya ọmọ yìí padà. yọ gba ìyàwó wo. ẹ ṣáàjà yìí tó ṣẹlẹ̀ ní ìsìn ní ìyá mọ́tò dákun àyàbẹ̀ lọ́dọ̀ bá rẹ̀ jẹ́. dáàdì bá mi sọ̀rọ̀ sí àbí kí ni mo wá fẹ́ ṣe. ìgbà tó ti ní ọmọ ológun ní bẹ́ẹ̀ máa dáàbò ní padà. wà á tẹ̀lé ẹ̀jọ̀ kẹ́kọ̀ọ́ fẹ́ yàwó padà kí ló fẹ́ fi yàwó sí sọ́dọ̀ yẹn kò ní fẹ́ mọ́ yóò dà fún ọ òun ní sọ́dọ̀ mi tí wọ́n fẹ́ bá ọ̀sán náà nù. ẹ má bínú mo fẹ́ ṣàwọn ọkọ. tó ọkọ mi Ìṣọ̀lá ìwọ ni mo wá bá ọ níjọ́ Sunday tó lọ náà sọ fún wa ní church náà là ní ìsọjí ọlọ́jọ́ mẹ́ta ìyẹn bẹ̀rẹ̀ ní àná Wednesday sọ ń gbọ́ mi ìyẹn bẹ̀rẹ̀ lánàá èrò lọ bíbà lọ́tún lọ́sì níwájú lẹ́yìn èrò pọ̀ gan gidi ní ọ̀pọ̀lọpọ̀ èrò yẹn ni pásítọ̀ ti mú wọn kọ̀ọ̀kan ìgbà tó yá ni pásítọ̀ wá mú mi ló dọ́dọ̀ mi bá kúnlẹ̀ jọjọ́ mọ̀pọ̀rọ̀ tiẹ̀ ló yọ nínú tó sọ fún mi wọ́n sọ yí pé ọmọ kan wà lọ́dọ̀ rẹ̀ pé ọmọ ológo lọmọ yẹn o sọ ń gbọ́ mi wọ́n lọ sí gbọ́dọ̀ jẹ́ kọ́mọ yẹn kúrò lákàtà rẹ̀ o sọ ń gbọ́ wọ́n ní kò gbọ́dọ̀ kúrò lákàtà rẹ̀ torí ọmọ yìí ló máa mú kógo rẹ̀ tó máa jẹ́ kó buyọ fáráyé rí kí ìràwọ̀ rẹ̀ kó tàn sọ ń gbọ́ mi. màámi ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ó ń yé mi o bó dẹ̀ ṣe yé ẹ̀yin náà ló yé mi náà àjọ ọmọ tó ń sọ yìí ni o
ṣùgbọ́n tí ọlọ́mọ bá lóun fẹ́ gbọ́mọ nǹkan. gba ọmọ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ kó làkàtà rẹ o ṣé ọmọ tí wọ́n ti ń rè láti kékeré tó ti ń tọ́jú títí tó fi dàgbà tó yẹ kó máa jèrè ẹ̀ ń sìn lọ́wọ́ àjẹ́ kan gbé lọ láyé tó dẹ̀ mọ nǹkan tójú ẹ̀ rí lórí ọ̀rọ̀ ìyá ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kán gbé lọ o. tọ́mọ yẹn ló máa mú òògùn ẹ̀bù yọ àti ìràwọ̀ ẹ̀ tó fi máa tàn tí wọ́n náà máa jẹ́ èèyàn tó máa lókìkí ní ìgbésí ayé ẹ̀ tó ti gbọ́ ọkọ mi jẹ́ bó ṣe jẹ́ o. 600,000 àbí máa fún ẹ lówó yẹn àjọ wà fúnra wa ni máa fún ẹ lówó yẹn lọ́la wàá lè fi ṣe nǹkan tí o fẹ́ ṣe sori mi wá fẹ́ kí ó jẹ́ pé o máa ní another problem some other time ò ní lè sọ fún mi o máa dùn mí gan because irú nǹkan tèmi fẹ́ nílé ayé wa ni pé bá ṣe jẹ́ ọ̀rẹ́ yìí ó dẹ̀ ti pẹ́ ta ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ láti kékeré ni ó máa dá kó dá fún wọn kó dẹ̀ dá fèmí náà ìyẹn ló ń jẹ́ pé à ń ṣe ọ̀rẹ́ kò ní dá kó jẹ́ pé a jáde ò ní lè yọwọ́ wàá máa dúró kì í yọwọ́ ni because kò sẹ́ni tí ò lè ní problem náà àmì méjèèjì ó lè jẹ́ wọ́n ló máa padà help mi. ó ṣe gan-an mo appreciate ẹ. ó ṣe gan-an mo appreciate ẹ ó ṣe gan-an. ó wá ní ilẹ̀ kan tí mo rà sí. ọ̀gá. bẹ̀rẹ̀ tọ́jú náà jókòó. àlọ́ rárá jókòó délé. ẹ jókòó sáà ẹ jókòó. ìwọ jókòó. ẹ̀gbọ́n mi ṣe wà fún àjẹrẹ. ọ̀gá mi ni. ṣe wà fún àjẹrẹ. ẹ̀mẹ́délé ọjọ́ mẹ́ta inú mi dùn gan láti rí ẹ láti bí ọjọ́ mélòó kan ẹni ọkùnrin ti ń fà mí gan. báwo dẹ̀ ni fámìlì àti iṣẹ́. àdúpẹ́. ẹ jẹ́ kó fún yín kankan sá. ò ṣe má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kọ́rọ̀ mi má dàbí ọ̀rọ̀ oní àwé ẹlẹ́wù ẹ̀tù tó ẹ̀wù ẹ̀tù wa tó lọ ń jẹun tẹ́lómi dé tó gbé ẹ̀wù ẹ̀tù lọ. ẹjọ́ ní kí n tiẹ̀ kọ́ sọ pé má bínú ọjọ́ síjọ́ ṣòye èṣù ní mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan tíṣù bá ti dé báyìí ibi tífẹ̀ bá wà náà ló máa ń bọ́ sí kí n tó realize ìṣọmọ ìwọ náà ti bínú lọ. bínú kẹ ìyẹn ti lọ sá. mo fẹ́ rí ẹ fọ́rọ̀ kan ni. wọ́n pé àwọn. ó wà bí ọmọ ìyá mi ni ẹ tó jókòó. ìyá mi knows everything about it. Délé lórí ọ̀rọ̀ Jessica kí ni oyún tó wà ní ẹjọ́ sí tí mo sọ pé nọ́ọ̀sì so mo á wò pé wà tí ò dáná ṣe ti ẹ so kí n kú á máa ṣe ojúṣe mi gbogbo kó bá mi gbọ́mọ mi máa tọ́jú ẹ̀ kí n dẹ̀ tún fàsìkò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe gan ó kó àdúró tí ó ṣe mo dúpẹ́. Jessica má ṣe ó ti pẹ́ tí mo ti fojú mi kan ìjọ tí máa rí Jessica mo ṣáàrí tó di ẹrù ó lóun lọ sí Àbújá mo wọnú ẹ̀ mo rí pé oyún ọ̀yọ́ wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé àbọ̀dẹ̀ ti bímọ mo béèrè pé ọmọ ń kọ́ ọ ní òun ti flush oyún dànù tí yé pẹ́ òun ò lè ṣe single mother nípò òun ti ẹ̀rù kò kò jẹ́ bó ṣe jẹ́. ibo ló flush ẹ̀ sí sorry ó bá ti má jẹ́ kó flush ẹ̀ délé ó bá ti má wà á dẹ̀ tẹ̀ aṣọ ẹ̀ ọjọ́ ọ̀la máa dá ọjọ́ ọ̀la tó máa dá náà lélẹ́yìí ó dá kéèyàn máa ṣẹ́yún. mi tiẹ̀ wá tó wá fẹ́ blame ọmọ yẹn lọ títí because òun nìkan ni kò lẹ́bí kò lára kò léèyàn kankan ṣé kò sí ṣá. kò ń ṣe pé ìbọn kan wà. ẹ ṣú ọ̀gá. àánú ẹ̀ kàn ṣe mí ni mo ṣe rò pé kó má yẹ kó bá mi tiẹ̀ béèrè ẹ̀ rárá mi ì dẹ̀ béèrè wọn náà. ọ̀rọ̀ ẹ̀ ṣe kàn ẹ já ṣe fàájì ọ̀gá. má jẹ́ ṣe fàájì jọ má jẹ́ ṣe fàájì ó ṣe. ṣé o mọ̀ wá. mi ò mọ̀ yín o. Yeah, how are you, boy? Yeah, you are a good boy.
Dúdú. Yẹ kó mọ̀ wá. You are shouting. Hello? Ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ la ní ìjọ. Ẹni gbọ́ mọ́ mi o. Àlọ́wọ́ ẹ̀. Ọ̀ pàǹgọ̀ yà wá yìí. Ẹni gbọ́ mọ́ mi lọ. Orí ọmọ yẹn. Ṣùgbọ́n méjì ló mọ̀. Sìgá. Tó di ẹ̀sìn. Ilé ìyá ní ìdí. Ẹni gbé ọmọ tèmi. Ṣé àwọn ẹgbẹ́? Ee, a ní ìdí ẹ̀. Tó bá yá. Dúdú Yẹmí, let's go. Ẹni gbọ́ mọ́ mi lọ. Àwọn èmi náà gbóhùn wọn lókè. Mi ò mọ wọn yóò ti gbọ́ ọmọ mi lọ. Ìgbọ̀n wá tẹ̀lé mi wọ́n lókè. Jessica. Ilé tuntun. Àwọn ọmọ mi kan. Irú ìbéèrè wo ló ń lọ? Ṣé bá ti káwọn ọmọ lọ sọ́dọ̀ girama lánàá kan lọ́kọ́ lọ́sọ wíkẹ̀? Mo fẹ́ lọ ká ọmọ mi. Holiday is over. Mo lára kan aláìlẹ̀ gan. Irú aláwo ló lá? Màmá ṣàlàyé fún ẹ níta. Mo lọ wẹ̀ mo fẹ́ lọ kú. Sórí bó ṣe sọ ọ̀rọ̀ àlá yẹn fún mi mo máa ti jáde sí i mo lọ sí ọ̀dọ̀ pásítọ̀ wa nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ àlá tó sọ pé ó lá mo lọ sọ́dọ̀ pásítọ̀ wa ó sọ wípé a máa láwẹ̀ ọjọ́ 3 pẹ̀lú àdúrà. Ó ga o Ọlọ́run àbá wa ṣẹ́gun o Ọlọ́run àbá wa ṣẹ́gun lágbára Ọlọ́run. Ọmọ ọ̀dọ́ yín kan ti bá mi wẹ̀. Ó ti wẹ̀ fún mi. Ọjà jáwé. As a matter of fact, èmi ni mo fẹ́ Jessica báyìí. Mo á fẹ́ jẹ́ kékeré kan yé èèyàn. Èmi ni mo mọ gbogbo nǹkan tó jù mí rí lórí Jessica àti ọmọ yìí. Èmi ni mo ti ń tọ́ títí tó fi dàgbà débi tó dàgbà dé. Ẹ lè wá lọ́jọ́ kan kẹ́ni ẹ fẹ́ wá gbà ọ́. Níbo ni wọ́n ti ń gbọ́ gbòòrò? Ẹ wọ ọ̀gá, ẹ lè gbà lọ́wọ́ mi o. Kò sí nǹkan tẹ́ lè ṣe tí màá fi gbé ọmọ ẹ fún. Because mo mọ bí ẹ ṣe lé Jessica toyúntoyún tẹ tárànù bẹ́ẹ̀ ni pé kò jẹ́ nǹkan kan kò já mọ́ nǹkan kan. Délé keep short jẹ́ kí n sọ nǹkan fún ẹ. O mà láyàláyà o láyàláyà o wọ inú ọ́fíìsì tèmi wá láti máa bá mi sọ gbòrégbè tó ń sọ ẹ. Ṣé gbogbo ẹ̀ pátápátá lèmi náà ti mọ̀? Mo mọ̀ wípé ń ṣe ló tàn mí gbà ẹ̀ mo mọ̀ pé rọ́ ló pa. Àṣírí ẹ̀ dẹ̀ ti padà tú sí mi lọ́wọ́ wípé ọmọ mi nǹkan kan ò ṣe owó ẹ̀ ló wà. But you know what? Ìyàwó ọ̀lẹ́ náà máa ń gbà wọn kí n gbọ́mọ lẹ́wọ̀n. Délé irú ẹgbẹ̀rún ò lè gbá ọmọ mi. Mo fi jẹ́ sẹ́kàlẹ̀ fún ẹ. Ní tó bá ń wọ̀n ẹ kó máa fi ṣe. Ṣùgbọ́n ọmọ tèmi ọmọ olóògbé mi tó gbé dání. Àbáàtò sẹ́ńdà ló máa fi ṣe. Ó máa gbé fún mi bọ̀. Ẹ lè gbà lọ́wọ́ mi. Gbogbo nǹkan tẹ̀lé ń ṣe ni mo mọ̀. Gbogbo ipá bẹ́ẹ̀ sápápátá ni mò ń rí o. Gbogbo ẹ̀ ló ń kàn mí lára ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá ń ṣe báyìí kò sí tí ó lè jẹ́ nǹkan kan kò sí nǹkan kan tó lè ṣe fún mi. Nǹkan kan gbọ́dọ̀ ṣe mí nǹkan kan gbọ́dọ̀ ṣe ọmọ mi. Ẹ jẹ́ wá sọ̀rọ̀ kan fún yín o. Kí ló dé tẹ́ fẹ́ Jessica? Ṣebí nítorí bẹ́ẹ̀ pé ní ọmọ alẹ́ ni. Òbí lọ́mọ alẹ́ ni of course. Ṣebí nítorí ọmọ rédèrèdè ọmọ rádaràda ọmọ tó ń pè ní Kẹ́mi yẹn lẹ́ẹ̀ ṣe fẹ́. Ọ̀gá ṣebí pásítì ti Jessica ló lẹ́mọ̀ tẹ́fí ń pè lọ́mọ alẹ́ ṣe mọ pásítì ti Kẹ́mi. Tẹ́ bá délé ẹ bá mi kíyàwó yín ẹ bá mi ṣe ń pẹ̀lẹ́
ẹni pé ṣó mọ délé ikú bàbá yèyí àwọ̀ ayé gangan la mọ̀ dáadáa. nígbà tó yìí wà lórí ìrìn tó sì wà ní ibi tí ó ti ń ṣiṣẹ́ ọmọ olóṣó ọ̀skábọ̀ lásán ni. ẹ̀bẹ́ náà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ ṣe ìyàwó yín gangan ló sọ pé wọ́n máa ń gbé wọ́ta bọ́ọ̀tù wọlé. ẹ gbọ́dọ̀ wọ́ta bọ́ọ̀tù wo ta ló mú ta ló ń gbà lọ́wọ́ ìjọwọ́ ta ló ti mú. àwádẹ́ mọ àwọn tó mú wọ́ta bọ́ọ̀tù lọ. ọ̀túnba ṣé mo túnba dáadáa yes ọ̀túnba Ṣẹ̀fíù ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ dáadáa pé ṣé ọ̀nkù ẹ̀ ni àbí chief ẹ̀. What are you talking about? What am I talking about? What are chief tell me ń dọ̀bálẹ̀ fún? ẹ má má dọ̀bálẹ̀ ni mógùn nìyí mógùn nìyí ìgbà tí mo lójú ẹ̀ ní iv mo fẹ́ já yín tán ni bọ́tẹ́ ẹ̀ fẹ́ jára yín mo wá rí pé ẹni tí wọn kì í já tán ni ọ ń fọ́ra wọn lẹ́nu èmi ni mo gbé fúnra wọn. ọ̀ṣẹ́ mo ti gbọ́ ọ̀ṣẹ́ ó ti tó ó tẹ̀ mí lọ́rùn bẹ́ẹ̀. bá mi fi ilẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ iye ọ̀rọ̀ ìgbà ti tẹ̀mí ló má bá ṣe nǹkan pọ̀ ó kàn mú ó kàn wọlé ó kàn mú ọgbẹ́ ó kàn fọ́jú ẹ̀ pọ̀ ó rí pé nǹkan tó sọ yẹn kò make sense ṣé ìgbà bàbá wọn màmá làwọn ṣe nǹkan ni ṣé o ti pé kò make sense. sori wọn fọ́ra wọn bá fọ́ra wọn bá mi filẹ̀ bí o tẹ̀ mí lọ́rùn ìwọ fi ọwọ́ mú Jessica ẹ jẹ́ kẹ́mi fi ọwọ́ mú ìyàwó ti tèmi ṣùgbọ́n ọmọ mi má gbà ọ rúmọ̀lẹ́ ẹ lọ́wọ́ mi ok bóyá wúmọ̀ tún ni bóyá kò ṣe wúmọ̀ ẹgbẹ́ ìlànà wà yẹn òun wọ lọ́fíìsì mi òun fọwọ́ lálẹ́ fẹ́mi àbí má wọlé wọ́n fi àdánwò kàn ẹ́ àwọn jáde sáàdì wà á sáré wà á sáré ní ayé. Jeremiah bọ́lá wà ó mọ̀ pé yóò kí n lẹ́ni ní mo sàn kó tún mú kíkan èmi àti àtijọ́ wà pọ̀ tipẹ́tipẹ́ àtijọ́ lẹ̀ pọ̀ tipẹ́tipẹ́ àdèjìṣẹ́ pọ̀ tipẹ́tipẹ́ àwọn ẹbí ọkọ mi ló dé o àwọn olókọ̀dínà ní kínní kan ipe ọkọ mi ipe ó bímọ ọkùnrin kan síta ipò dẹ̀ ní láti lọ gba ọmọkùnrin yẹn padà sínú ilé kó tó di pé gbogbo nǹkan tó dàrú nínú fámìlì wa kó kí gbogbo ẹ̀ tó rójú padà ó dẹ̀ mọ̀ pé mi kedere obìnrin ni mo bí tí ó tún rí Ọlọ́run tí wọ́n bá lọ gba ọmọkùnrin yẹn tán lọ gba wọnú ilé padà báwo ni tèmi ṣe fẹ́ jẹ́ o mọ bí àwọn Yorùbá bọ́n ṣe máa ń gbọ́rọ̀ ọmọkùnrin kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ nínú fámìlì tó bá di ipò gba ọmọkùnrin yẹn dẹ́ǹsì ìyẹn ló máa sọ dàrú ilé mọ́ mi lọ́wọ́ wọ́n máa tọ́jú òun nìkan wọ́n àbá ń dọ̀ ọmọ tèmi àwa wí tán wọ́n sọ pé ọmọ yẹn ọmọ ológo ni òun ló máa kógo wá fámìlì òun ló máa kó rere padà wá sí fámìlì òun máa ṣe kìnnìkan kìnnìkan ṣọ́mọ tèmi yẹn ò kí ń ṣọmọ ológo ni torí èmi mo ṣe tètè wà báyọ̀ kálàbọ̀ ọ̀run kó tó dọ̀rùn tuntun lọ. ẹ jọ sà máa jẹ wá ẹni tó rọwọ tí kú o yẹ. kò pọ́sibù bábọ̀ ṣùgbọ́n kò pọ́sibù láyéláyé mi ò ní lajú mi sílẹ̀ báyìí kó o tójú mi kó o yàn mí jẹ. ọkùnrin ẹlẹ́tẹ̀kẹ́tẹ̀ nìyí ẹlẹ́nu méjì nìyí nǹkan tẹ́ bá ti ń jẹ lẹ́nu nìkan báyìí lẹ́ máa mọ̀ tẹ́ bá ti jẹ́ tọ́ba ó ti parí síbẹ̀ nìyẹn ìbọn ò fẹ́ lọ gbé ọmọ àlè kan wá ká mi mọ́ nínú ilé èmi tí mo jẹ́ lẹ́gàwọ̀ ìfẹ́ gan tí mo bí ọmọ lọ́rọ̀ aládùbáríkà fún ẹ tí mo bí obìnrin fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn wọ́n ní pẹ́pẹ́ sí kinní kan wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ níbì kan ó ní láti lọ mọ́ ọmọkùnrin tó bí síta wọnú ilé wá wà wá fi yẹn gàba lé mi lórí àbí ìyẹn ni wàá pẹ́ láàrọ̀ lé ìyẹn lọ́mọ mọ́ ṣe gbogbo nǹkan fún wàá bá dẹ̀rọ̀ ẹ̀mí àtọ́gbọ́n mi àbí kò bọ́ síbò èmi ò lè gbà. dòdò náà kí ló dé kótó pé yìí obìnrin ẹ kí ń lárò jinlẹ̀ rárá ná ló jẹ́ pé ẹ kàn ń ro nǹkan délẹ̀ kó tó di pé ṣe ná wọ́n ti jẹ́ pé èyí tó ká lára bẹ́ẹ̀ náà ni pé mo fẹ́ mọ ọmọkùnrin wálé ìdí tí mo ṣe fẹ́ mọ ọmọ wálé kí ló tí wò yẹn mo dẹ̀ pé é mo ṣàlàyé fún ẹ kò ṣe pé bóyá mo kàn decide káà ni mo decide lójú ìgbìlò fẹ́ ṣe fún mi ṣé ìwọ ló fẹ́ mi ní àbẹ́mi ni mo fẹ́ mo sọ fún ẹ pé gbogbo nǹkan ti ń dàrú ọ̀rọ̀ ṣẹ́ o ti dojúrú gbogbo ẹ̀ ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ wọ́n ní tí mo bá mú ọmọ mi ológo tí mo fi síta tí n bá mú wọnú ilé wọ́n ní gbèsè ayé wa máa dá ó dẹ̀ insist náà pé mi ní mọ́ wọnú ilé kí ló ṣẹlẹ̀ gan ọmọ tí wọ́n bí síta lọ́mọ ológo ọmọ tèmi yẹn kọ́ ọmọ kí ni badmus lẹ́nu ẹ̀. mi ò ní òṣèlú ológo àmọ́ ọ̀gbọ́n jòkó lọ. òkè ògo ọmọ tó wà níta yẹn ó ju ògo ọmọ tèmi lọ jọ́sọ́ mọ adúrú orúkọ tó fún ọmọ yìí nígbà tí mo bí fún ẹ tán
nígbà tó precious sí ẹ sọ mọ bó ṣe tán ọmọ yìí òun nìkan lọmọ tó mú mọ sí ayé ọmọdọmọ lọ olú ọmọ ni ìgbà wo ni. ọba wa ṣáà. mi ò ṣe ń jẹ orúkọ ẹ náà. èmi ò bẹ sọ pé èmi ò bẹ sọ pé yẹ tẹ̀mí pé tí bá ti mú olùdé tó bá bí ẹ̀dá tí wọ́n bá ti bí kú orí ẹ̀dá ọpẹ́ kó má wọ̀ lóde. tó bá bí wọn náà dá tí wọ́n bá bí ẹ̀dá tó bá bí mẹ́ta láìda tí wọ́n bá bí ẹ̀dá kó wọ́n mọ̀ ẹ̀wọ̀n nílé wa. sọ́wọ́n jà wẹ̀rẹ̀ ni sọ́dọ̀ yàwòrè lọ́kùnrin máa ń sọ fún ẹ nípa àwọn kan tí yàwòrè ṣáájú ẹ̀ rí ṣọgbọ́n ṣá mo lè ń bẹ́ sọ ọ̀dọ́ bẹ́ẹ̀ mi fọwọ́ náà ọ̀dọ́ bá mi ṣe wẹ̀rẹ̀ ṣé wọ́n kẹ̀ṣá. ọmọkùnrin má jẹ́ kórìí mi yìí o. ṣé o pé a ti ń kọ́ mi ṣé o mọ̀ pé tọkùnrin ò bá ti ní kankan lọ́wọ́ gbogbo nǹkan lọ́mọ máa ṣe ṣé o gbogbo àdánwò ló ti máa fi ṣe wẹ̀rẹ̀ má jẹ́ kí n kọ́ ẹ ládánwò. ṣé o pé tó ní báyìí máa nà ẹ́ bí wèrè ni. wọ́n bí ẹ̀dá. Àlàkẹ́ fi bẹ́ẹ̀ máa wù. wọ́n bí ẹ̀dá. máa nà ẹ́ gbogbo ojú ẹ̀ máa wù. kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi. kí ló wọ́n wọ́n bí ẹ̀dá. mo lè sọ fún ẹ mo sọ fún ẹ ogójì ògùn lọ ó dẹni rárá nǹkan tí ò tó nǹkan ó dẹ gbà kan rí ìdè òun Àlàkẹ́ dìde sẹ ọdọ àwọn ti gbà jọgbọ ọmọ ẹ lógo jùlọ dìde sẹ àwọn ọmọ ẹ lólógo yọ ọmọ ẹ lólógo dìde. Àlàkẹ́. Ẹ́ mo dáràn mò ń bẹ̀ ṣeré nífẹ̀ẹ́ mò ń bẹ̀ ṣe ó dá má bínú torí ọlọ́yà dìde Àlàkẹ́ ẹ gbà mí o Àlàkẹ́ jọ̀ọ́ má ṣe báyìí fún mi jọ̀ọ́ torí Ọlọ́run jọ̀ọ́ ẹ ní sùúrù náà. ló ṣẹlẹ̀ ní báyìí. ìyàwó mi ní àtẹ̀jọ́ sọ ẹjọ́ bá ọ̀rọ̀ kan ní ẹ̀gbọ́n bí yóò ti ṣubú nìyẹn ẹjọ́ wa bá ní wo ẹjọ́. ẹ̀wẹ̀ ẹ má dá máyì lóhùn o ẹ̀yin ọlọ́pàá. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. ẹ̀yin ti kú kò lè kú wájọ́ fa ọ̀rọ̀ kan sí nàìjíríà ò lè kú. Mr. Badmus èmi ni eyín kú èmi ẹ̀sà ẹni tó rán mi ṣẹ́ni o pé ká lọ gbé ọmọ mi sadélé wá àwọn náà ní ká kìí náà wọlé. ṣé ń ta dé ẹ má fọwọ́ fọwọ́ ṣé ń ti lọ sí àwọn ọ̀rọ̀ ẹjọ́ ọdún àyẹ̀wò ẹjọ́ kò pátá má jẹ mẹ́sẹ̀ ẹ má jẹ ìyàwó mi lẹ̀ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ ẹjọ́ torí Ọlọ́run ẹwò ìyàwó mi ní ẹ má jẹ mú bẹ̀tọ́. Bámidélé ìyàwó mi a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti jagun àjàyè ẹ rí pòbó lè láwọn ọmọ ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè á bá mi dá yín sí èso ò ní yá yín àwọn ẹni bí èèyàn bí èṣù wọn ò ní yá yín lágbára ògùn Ọlọ́run mi sì ní wá yín tì sẹ́ẹ̀rí tó ṣẹlẹ̀ yìí á kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́gbọ́n àwọn tó jẹ́ pọ́n máa fúnyàn lóyún tí wọn ò ní gbà tí wọn mọ̀ pé ọmọ ológo ó máa ń wà nínú ẹlòmíì tó jẹ́ pé tán bá bí tán á jẹ́ ọmọ ológo tó kìkì ẹ̀ máa búyọ sáráyé rí. Màámi èmi tẹ̀ nínú mi dùn jù nítorí ìyàwó mi tí wọ́n ń pè ní ọmọ alẹ́ ṣèbóhùn náà ló padà bí àwọn ológo fún un ṣe rí kinní kan tí kò yí àwọn ẹ̀dá ni pé kò sẹ́ni tí ò ní past kò sẹ́ni tí ò ti ṣàṣìṣe nígbà ìmọ̀ nígbà kan rí so tẹ́dà ọba fẹ́ gbàgbé past wọ́n máa padà máa kọsẹ̀ náà ni ṣùgbọ́n gbogbo èyí tó ti ṣẹlẹ̀ ti lọ. èso níyà yín o Ọlọ́run Lódùmarè á wà pẹ̀lú yín o lílọ bíbọ̀ yín ò ní báráyé nù o ẹ̀gbẹ́ kalẹ̀ títí o ni wàá dá wọn mọ̀ sí